Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn, ilé tí a ti ń kọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olùgbọ́ wa, a kúkú dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa kálọ. Ojú tẹ̀sí fi ń wò wá kò ní fọ́, etí tẹ̀sí fi ń gbọ́ wa kò ní dì. Ajíbádé Emmanuel Olúwatómọ náà ni orúkọ titi èmi. Ìròyìn tí mo sì mú wá lónìí fún yín ni ìkọlù tuntun ní Benue fi ẹ̀mí ènìyàn kan ṣoṣo ṣòfò. Kí Ọlọ́run kúkú máa ṣọ́ wa ní gbogbo ìgbà o. Ìbànújẹ́ tún bo ìpínlẹ̀ Benue lẹ́yìn tí àwọn afurasí olùkọlù wọ ìlú Ondo ní agbègbè Ògbójù, ìjọba ìbílẹ̀ Otukpo, tí wọ́n sì pa ènìyàn kan. Gẹ́gẹ́ bí Jígí Alára ṣe ròyìn, ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ Tuesday. Àwọn afurasí náà wọ ìlú náà, wọ́n bẹ̀rẹ̀ sí ń ta ìbọn, ohun tí ó mú kí ọ̀pọ̀ àwọn olùgbé sálọ sí ìlú Ọ̀yàgédé tó wà nítòsí nìyẹn. Ọ̀kan lára àwọn olùgbé ìlú náà tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ sọ pé àwọn olùkọlù dé ní nǹkan bíi agogo 6 òwúrọ̀. Ó ní gbogbo ènìyàn bẹ̀rẹ̀ sí ń sá fún ààbò nígbà tí àwọn gbọ́ ìró ìbọn. Ó sọ pé àwọn ọ̀dọ́ agbègbè náà kó ara wọn jọ, wọ́n sì gbìyànjú láti lé àwọn olùkọlù náà kúrò. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ìsapá náà ló dín ìpalára kù bí ó tilẹ̀ jẹ́ pé ènìyàn kan pàdánù ẹ̀mí rẹ̀. Alága ìjọba ìpínlẹ̀ Otukpo, Maxwell Ogiri, jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ náà. Ó sọ pé ìkọlù náà ṣẹlẹ̀ gangan, ó sì jẹ́rìí pé ènìyàn kan ló kú. Ó ṣàlàyé pé lẹ́yìn tí àwọn iléeṣẹ́ ààbò dé sí agbègbè náà, wọ́n lé àwọn olùkọlù náà sẹ́yìn. Ó fi kún un pé ní báyìí ipò ti balẹ̀ díẹ̀. Àwọn ọmọ ogun àti àwọn ọlọ́pàá sì ń ṣe ìṣọ́ra ní agbègbè náà. Àwọn iléeṣẹ́ ààbò ti bẹ̀rẹ̀ sí ń ṣàwárí àwọn igbó tó yí wa ká náà láti wá àwọn tó dá sí ìkọlù náà. Wọ́n ní ète wọn ni láti rí i pé àwọn olùkọlù kò tún padà wá dá ìbẹ̀rù sílẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí ti mú kí ọ̀pọ̀ àwọn olùgbé ní ìbànújẹ́. Ọ̀pọ̀ ìdílé sọ pé wọ́n ti ń gbé nínú ìbẹ̀rù nítorí pé irú ìkọlù bẹ́ẹ̀ ti ń ṣẹlẹ̀ léraléra ní agbègbè náà. Ọ̀kan lára àwọn olùgbé sọ pé ohun tí a fẹ́ ni àlàáfíà. A fẹ́ kí a lè lọ sí oko wa kí a sì padà sí ilé láìsí ìbẹ̀rù. Àwọn amòye lórí ààbò sọ pé ó ṣe pàtàkì kí àwọn iléeṣẹ́ ààbò túbọ̀ mú ìṣọ́ra pọ̀ sí i ní àwọn agbègbè ìgbèríko. Wọ́n tún rọ àwọn aráàlú pé kí wọ́n máa fi ìsọfúnni tó wúlò fún àwọn iléeṣẹ́ ààbò ní gbogbo ìgbà. Wọ́n fi kún un pé ìfọwọ́sowọ́pọ̀ láàárín àwọn olùgbé àti àwọn iléeṣẹ́ ààbò lè ran àwọn lọ́wọ́ láti dín irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kù ní ọjọ́ iwájú. Títí di àsìkò yìí tí à ń ṣe àkójọ ìròyìn yìí, àwọn aláṣẹ sọ pé ìwádìí ṣì ń lọ, wọ́n sì ní gbogbo agbára ni wọ́n máa lò láti mú àwọn tó dá sí ìkọlù náà wá sí iwájú òfin. Ní ìparí, àwọn aráàlú Benue ń pe ìjọba àti àwọn iléeṣẹ́ ààbò pé kí wọ́n tún ṣiṣẹ́ láti dáàbò bo ẹ̀mí àti ohun ìní àwọn ènìyàn. Wọ́n ní àlàáfíà ni ohun tí gbogbo ènìyàn ń fẹ́ kí ó sì lè máa gbà láìsí ìbẹ̀rù. Ibi tí a rí mọ́ fún ìròyìn tí òní lélẹ́yìí. Ẹ ṣé bí ẹ ṣe ń bá wa kálọ. Ó dàbọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára.
ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.